gbogbo ẹ̀yin olólùfẹ́ Àjọkẹ́ Akéwì. Oníbàárà mi kan ló kàn sí mi pé kí n bá wọn pe àfẹ́sọ́nà wọn toró ní ṣọjọ́ òbí ẹni náà àti wá fẹ́ pé wọ́n báyìí ẹ máa bá mi ká lọ. Hello, ẹ káàárọ̀ ma o. Yes ma. Ẹ jọ̀ọ́ ṣé Sister Waliat là ń bá sọ̀rọ̀ ma? Sister Waliat là ń bá sọ̀rọ̀ ma? Bẹ́ẹ̀ni, àbíkó mi Sister Waliat là ń bá sọ̀rọ̀. Ẹ káàárọ̀ ma o. Yes, my power man. Ẹ kú ọjọ́ ìbí ẹni o. Àṣẹ iṣẹ́ àwọn ọdún lágbára Ọlọ́run o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ Olódùmarè á ṣe fún yín inshallah bí kudratullah. Mi adùn ní oko ọdún o. Waliat adùn ní oko ọdún òkúyè dùn àṣẹ ìsà mọ́dún lágbára Olódùmarè ọba. Adùn ní adùn nínú ilé o. Adùn ní adùn lọ́dẹ̀ẹ̀dẹ̀ àmọ́ bí ọjọ́ rẹ̀ wà lóbìnrin. Èyí fúnjọ owó ìbàdí àrán ìbàdí ìlẹ̀kẹ̀. Òkú ọdún òkúyè dùn àṣẹ ìsà mọ́dún lágbára wa ìdù ọba. Níwòye àmọ́dún ìgbàanú ilé rẹ̀ ilé ni. Àwọn gbogbo tí bá ń bẹ nínú ilé rẹ̀ ilé nítorí èlé lobìnrin ra nǹkan ọbẹ̀ lọ́jà. Gbogbo ohun tó bá wá fẹ́ lọ́wọ́ Olódùmarè. Àdùnní èyí tó béèrè ní kọ̀ọ̀kan àti èyí tó béèrè ní gbangba Olódùmarè á bá ń fi lé ọ lọ́wọ́. Orí rẹ̀ ò ní burú. Ẹlẹ́dàá rẹ̀ ò ní gbà bọ́dé. Ẹlẹ́dàá rẹ̀ ò ní ràǹbà ni wọ́n jẹ́ lóró kí bí n bá wá kí yín sílé. Ọmọ onífìtìlà sékélé eléyìí tí ń bẹ lóde àwọn bàbá tẹ̀yìn. Iná òníkú ń bẹ tọ̀sán tòru ń bẹ bàbá yín gbé kàwé ẹ̀yọ àbútẹ́ ní ọmọ ojú radẹ́sà. Ọmọ alákùúkọ gàgàrà tí kọ lóde àwọn bàbá tó bí yín torí sùúrù bàǹbà lájẹ́ l'Ósogbo àkàrà rúgùdù lájẹ́ níjẹ̀ṣà. Ọmọ ẹlẹ́yẹ ilé àró. Ọmọ ìlú Osogbo òròkè ọmọ àsálà okú ọjọ́ bí tòní. Ó mọ̀ sá mọ́dúnmọ́dún lágbára wa ìdù ọba. Olólùfẹ́ rẹ̀ ló lànà kò mí. Ìdúránù láì lónìí wá mọ káyọ̀ òun. Olólùfẹ́ òun àfẹ́sọ́nà òun ti ń sọ̀dún. Ó ní ìmọ̀ ṣàdúrà fún olóòlò lẹ́yìn pẹpẹ lágbára Olódùmarè ọba. Lágbára wa ìdù ọba gbogbo tó bá wá fẹ́ lọ́lọ́dùmarè á bá ń ṣe fún ọ nílé ayé. Ó ní mọ̀ pé lọ́ba ń ká aládùn ní mi o. Aládùn ní mi o. Àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin. Happy birthday to you lónìí. Àṣẹ ìsà mọ́dún lágbára Olódùmarè ọba. Happy birthday to you, ma'am. Long life and prosperity, inshallah. Thank you so much. I really appreciate it. You're welcome. You're welcome. Have an amazing day. Courtesy of your fiance, he contacted us to call you.